Nobody like him. Can you be laptop? No. No, don't worry. I will put this there. It's okay again. No. I'm okay. Okay, you're going to turn so June. Why do you put it tobacco? It's okay. Ara táwọn èèyàn gan. Bọ́lá, ó ti ń jẹ àwọn ọ̀tá ẹ̀. Àti Ìbàdàn case, ó yẹ kí n fi Ìbàdàn case náà sí. Àti Ìbàdàn case. Kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ 38 children àti Ìbàdàn? What happened to them? The children, the 38, ni àbí 35 children that died in Ìbàdàn. What happened to them? And ọ̀rọ̀ Yomi àti ọ̀rọ̀ Mohbad. Bami edit bami momo edit it. Yes, the 35 children tampis abi tampis to ṣẹlẹ̀ ní Ìbàdàn. What about the tampis that happen? They kill the children. What happened to them? Wọ́n jẹ́ agbọ́n kankan bẹ́ẹ̀ mọ́. I heard listening to stories everywhere. They are hiding it for us that they have released people who kill children. Hey, there are no case. I don't know, maybe it's true or false. Anyway, ọ̀rọ̀ Mohbad la fẹ́ sáré dá sí. Yomi Fabiyi, please, your attention is needed. I don't have time for rubbish, okay? Tọ́lájà tó bá ti yóò kó ń bá ìlú ṣeré. Gbogbo yín pátápátá ni wọ́n fún ní owó náà dẹ̀ fún bribe. Ẹ lè mú lẹ́tà yín wá o. Say 35 ni àbí 38 children, 10 pieces in Ìbàdàn. What we want to know the updates. And people will just be killing children like that and they will harvest them. What is it? And they will be killing children, the case will be happy. So why you want to compensate àwọn tó lọ́mọ? Àwọn tí ọmọ kí ni wọ́n tẹ̀ jẹ́ ká mọ̀. Why do you cover it? Shebi the whole world know about the story. That's it. Okay? Heavenly Lord, we want to stop. Father, speak to my mouth. Take total control. Lord, I cover kilo pẹ̀lẹ́. Ọmọ mi. Ó jẹ́ kí rẹ́rìn. No, it's good. Ẹ̀yin la máa rìn. Àníṣokùn. Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. We want to speak. Your Father, speak to my mouth too. Enemy pọ̀ tá pọ̀ ju enemy lọ. Ṣùgbọ́n we don't look at their faces. We don't move by what they say. Hallelujah. We don't move by what they do. Hallelujah. Àwọn tó ń pọmọ lọ́mọ jẹ́ àṣírí wọn ò ní bò. Hallelujah. Àwọn tó ń fẹ́yàn ṣe tutù àṣírí wọn ò ní bò. Amen. 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 Ọlọ́run wa fẹ́ sọ̀rọ̀ Olúwa gbẹnu mi sọ̀rọ̀ Olúwa gbàkóso tá bá dé lónìí Olúwa dé tá bá tó Olúwa tú ẹni bá gbógun ti èmi àtọmọ mi torí èyí tí mo fẹ́ wí lónìí. Ọlọ́run jọ̀ọ́ bá mi fẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò. Ọlọ́run gbèjà kẹ́rù òbò níjà àjà má jẹ̀bi. Olúwa jà fún mi jà fọ́mọ mi. Olúwa gbogbo ẹni tó bá lò máa dẹ́ mi lẹ́bi lẹ́yìn tí mo fẹ́ wí lónìí Olúwa jó jẹ̀bi Olúwa bá ń fẹnu ẹ̀ gbolẹ̀. Ọlọ́run ò spiritually and physically bá ń fẹnu ẹ̀ dábẹ́ gbolẹ̀. Àṣírí àwọn ìkà má jò bò. Nílẹ̀ Yorùbá ní gbogbo atrocities yẹn tí ń ṣẹlẹ̀ báyà ta sí àwọn others. Torí èmi ò kì í fẹ́ yọ ìtì gojo yàn kí má yọ tèmi. I'm a living example. Yes. I will talk about ibi tí mo ti wá. My origin. Yes. Ọlọ́run gbàkóso. Speak through my mouth, direct my tongue. Thank you, Lord, because to answer prayer. Worship you, Lord. In Jesus' name we pray. You are welcome to this platform. Ẹ káàbọ̀ síbí. Ṣé mo wọ́n bá platform yìí jà gan, but kò sí problem. Gbogbo ẹni bá platform yìí jà. Ọlọ́run á bá mi bá jà. Olúwa bá wọn jà. Bá wọn jà. Bá wọn jà. Gbogbo ẹni tó lówó fẹ́ rí mi láàyè ẹni tó sọ pé máa bá yé mi jẹ́ Olúwa bá wọn jà. Bá wọn jà. Bá wọn jà. Bẹ́ẹ̀ lórí kò yí padà. So a ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Mo rí they are hiding a lot of things from my platform. Àwọn nǹkan tí mo fẹ́ rí wọn ò ní fẹ́ jẹ́ kí n rí yẹn. Èyí tí bá ní mi ò fẹ́ náà máa fẹ́ show mi. Ìgbà míì kan máa show ìdí báyìí àwọn tí wọ́n ti lọ ṣe Snapchat. Àmì tó ti lọ sínú kíní tó ti edit gbogbo ayé wọn. Wọ́n máa show ẹ̀ sí mi ò ń ṣọkùnrin. Wọ́n tún máa yọ̀dí sí mi. Anyway. So, somebody tagged me yesterday briefly, but I was busy. But they will pay at times Nigerians, you know, all these bloody, some of these bloody idiots that call themselves bloggers. They took, they will, or those fake news. So, and most of them at time, I don't want to share them on my platform. The reason why I share some people, for you to know that, okay, I want to be real. I want to be news in real. Ẹ mọ̀ kan,
wọ́n ní àwọn tí case Ìbàdàn Tampis 35 children or 38. They said they dismissed the case. Is it true of us? How can 38 children die like that? Nothing was being, nobody telling me. You are more than, even at times there is Fulani, you are more than Fulani if you cancel that oh God, if that case is cancelled, you are more than, if there is any Fulani at all, you are more than Fulani. Yes. On a single day that is not even up to 5 hours, 30-something children die. You are eating children in Yoruba land. Anyway, do not like that. Is it true or false? Kò lè ṣẹlẹ̀. Kò lè ṣẹlẹ̀. Even tí ọmọ ọ̀bọ bá kú àti àwọn ọmọ ajá yẹn wọ́n sì máa ń care fún wọn. Àwọn ṣó ti yé bẹ́ẹ̀. Tí wọ́n bá pa ajá ń bí kó pa rabbit, you pay for it. Rabbit, you pay for it. Now that one is aside. Yomi Fabi ìjọ o. Your attention is needed o. Ṣé mo pé látọjọ́ tó ti ń sọ lórí social media mi ìdárúkọ ẹ rí. Mi de ta sí ẹ gbà tó ń sọ fún ẹ pé o gba owó lọ́wọ́ àwọn èèyàn kan, ipò náwó jẹ o ṣe báyìí. I don't. Torí mo máa ń farabalẹ̀, tójú bá farabalẹ̀ dáadáa ó máa ń rí mú. Lóòótọ́ o sọ wípé òun wá justice fún wọn. Ó possible. Mo rí tòótọ́ nínú àwọn nǹkan míì tó ṣe. Fotiye. But in kọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ fún yín rèé. Gbogbo yín tẹ̀ wá justice fún Mohbad. Gbogbo àwọn tó sọ̀rọ̀ lórí social media gbogbo pátá ló change statement wọn pátá gbogbo. Every statement is changing. They've changed it in ṣe pé changing. They've changed everything. Are you listening to me? They're changing it. Exactly gbogbo ta ló ní kan pa Mohbad, ta ni ẹni náà gbogbo tó jámọ́ lọ́wọ́. And again, just sọ fún yín nípa àdúrà tó lóun ta fóònù síta tó ń play some game yẹn. Àdúrà actually ready to speak out. But tó bá speak out, wọ́n máa pa. Now, ó sọ pé òun fún wọn ní fóònù. Òun ta fóònù fẹ́nìkan. So ẹni yẹn ṣe mistake àbí ó lóun dẹ̀ fi gbogbo system, òun fi gbogbo what exactly tó wà lórí fóònù, òun fi sílẹ̀ sórí fóònù yẹn. Isn't it? Ó dẹ̀ ta fún ẹni yẹn. Àbí ẹni yẹn ló wá release ẹ̀ síta. Torí ẹni yẹn ti rí pé wọ́n sọ̀rọ̀ nípa Mohbad. It's just a plan what they are afraid. The boys are actually afraid. Wọ́n ti sọ fún wọn tán bá ti sọ̀rọ̀ wọ́n máa pa wọ́n. Because àwọn alágbára tó níṣan jù wọ́n lọ wà lórí ọ̀rọ̀ náà. And again, bó ṣe ṣẹlẹ̀ nìyẹn. Ó fẹ́ sọ̀rọ̀. But ẹ̀rù ń bà láti sọ̀rọ̀. Ó wá fẹ́ fún wọn ní fóònù yẹn. Ẹ sọ pé mistake ni. Ìtí Yomi ò mọ̀ nìyẹn. That what happened. Ni ò bẹ́ ẹ mọ̀ pé àwọn ò ń bẹ́ anybody sọ̀rọ̀. Ó ti eyín kan sọ pé àwọn kan torí táwọn èèyàn bá ti pa ẹni ẹlẹ́ni sìn. Táwọn èèyàn tó pa wọ́n yẹn tó pọ̀wọ́pọ̀ tán bá bẹ̀rẹ̀ sí lọ sórí platform wọn. Wọ́n máa believe, wọ́n máa feel the important pé èèyàn gidi kan ló bá wọn sọ. How can a criminal be calling into your show? And then you'll be happy that some people are calling. Those people who are witnessing, who are there when that happen. Criminals, they are calling into your show and you are buga. We don't see things like pride. Some things like that, we don't see, we don't recognize there be pride. So ti yebe. But into first sorry. I want to tell you, tó bá jẹ́ wípé àdúrà ló pa Mohbad. Àbí gbogbo nǹkan tí wọ́n máa sọ sí pé àdúrà ni kìnìkan ni ìgbádà ni kò do baba ṣasun ni. Tó bá jẹ́ àdúrà ló pa Mohbad. Ṣé tóun ọ̀nà jọbí? Tóun ọ̀nà jọbí. So máa jáde tó máa lóhùn láàlá àbọ́lọ́hùn bá òun sọ̀rọ̀ kan. Gbogbo àwọn tó kọ́kọ́ jáde tó ń wá kọ́kọ́ bọ́nṣe wọ́n kọ́ máa pass it up. Tí gbogbo ìgboro dàrú yẹn ṣé wọ́n máa jáde wọ́n máa ṣe bẹ́ẹ̀. Ṣé tó bá jẹ́ tóun àmì tó bá jẹ́ àdúrà ló pa? Ìbéèrè mi o. Yomi, tó bá jẹ́ àdúrà ló pa. Tó bá jẹ́ àdúrà ló pa. Torí the only way to defend yourself now is to attack. Tó bá jẹ́ àdúrà ló pa. Ṣé tó wọ̀n ọjọ́ bí máa jáde? Ṣé tó wọ̀n ọjọ́ bí máa jáde tó máa bẹ̀rẹ̀ sí torí the original of the person that killed Mohbad, they are protecting the person. Àwọn tó bẹ̀ wọ́n iṣẹ́ pé kán pa Mohbad ó gbọ́dọ̀ wọlé ni wọ́n ṣe ní ọjọ́ náà. Wọ́n dẹ̀ pa wọ́n dẹ̀ gbọ́dọ̀ fi ètùtù ayé. Bẹ́ẹ̀ ni bó ṣe ṣẹlẹ̀ nìyẹn. Ọlọ́run fi wọ̀n mí bọ̀tà àwọn tó ń lò nìyẹn. 5 people, they use 5 people. Ọmọ yẹn kẹ̀dẹ̀ nínú gbogbo wọn torí pé blood òun ni. Ó fẹ́ sọ̀rọ̀ sókè ṣùgbọ́n ẹ̀rù ń bà pé torí tó bá sọ̀rọ̀ gbogbo àwọn Gòláyàtì wọ̀nyí tí wọ́n ń pa èèyàn kiri wọ̀nyí Gòláyàtì ni wọ́n. Ṣùgbọ́n ní ọjọ́ kan
Ọlọ́run máa gbé Dáfídì dìde tó dẹ̀ máa rẹ́yìn Gòláyátì tó ń pa àwọn ọmọ ṣeré ní orílẹ̀-èdè náà. Bẹ́ẹ̀ ni mo sọ, láṣẹ Èdùmàrè, every Goliath killing innocent people in that land, the Almighty God will raise a David against that person very soon. Write it down. Ó di ọjọ́ kan lónìí. Ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn. Yomi Fabiyi, ṣé tó bá jẹ́ ṣé àdúrà ni wọ́n máa protect ní àtijọ́ yìí? Ṣé àdúrà ni wọ́n protect? Tí Lagos State government náà tó ń protect, ṣé àdúrà ni? Mo bèrè ní o. Ṣé àdúrà ni wọ́n protect? 2. Jẹ́ wá sọ̀rọ̀ Prime Boy. Ní ìgbà tí èmi mo ní ṣáàtì Prime Boy lọ́wọ́, tí bá dẹ̀ sọ fún yín pé mo ní ó dẹ̀ wà lórí mídíà náà. Ẹ lè máa para mọ́ kẹ́ máa palẹ̀ mọ́ torí pé àwọn èèyàn sọ pé wọ́n fẹ́ mọ̀ ikú tó pa Mohbad. Prime Boy sọ ní ọjọ́ tí wọ́n interview ẹ̀ tí TBC ní interview ẹ̀. Ó sọ wípé Wùmí fẹ́ tó òun nìkan sí under the bus. Ó ló fẹ́ tó òun nìkan sí under the trailer ló sọ. That is ọ̀rọ̀ tó sọ níwájú kámẹ́rà nìyẹn tí TBC gbé. Ó tún wá ní wọ́n gbà tó ń bèèrè lọ́wọ́ wọn ní tell us what happened. Ó dẹ̀ ṣàlàyé ní ọjọ́ yẹn pé the day pé actually they have fight and they used to have fight. Ó dìbò Wùmí àtọkọ ẹ̀ ló níjà tẹ́lẹ̀. He said Wùmí and the husband started the fight and the issue of the baby that maybe òun ò mọ̀ but ó ní àwọn ló jà nínú mọ́tò. Do you get it? Pé the two of them fighting òun dẹ̀ wà ní between them. I said it that day that how could you as a friend ọ̀rẹ́ ẹ̀ ti celebrate kí ló jókòó sínú mọ́tò láàrin wọn fún? Because he was sent an error. You cannot, nobody can tell me that boy doesn't know anything about this. Nǹkan tó ṣe Mohbad. Nígbà tó tún kú tán Mohbad wọ́n gé kídìnrín Mohbad wọ́n ò sí Mohbad gbé o. Ó ní ẹ̀jẹ̀ tẹ́ rí nínú ilé yẹn o. Gbogbo wọn dẹ̀ ń cover up. Nígbà tó yá náà ni wípé nígbà tí mo sọ̀rọ̀ yẹn I listen to Wùmí nígbà kan. Ó ní the problem is now. Ó ní already wọ́n ti pieces ọkọ òun. Ṣó ti lọ wọ́pọ̀ ẹ̀ mbẹ̀ ni. Because tó bá débẹ̀ náà tó bá sọ pé kídìnrín Mohbad ò pé ṣó pé wọ́n sọ pé wọ́n ti pieces ẹ̀ wọ́n lè lóòrùn wọn yọ tán lọ fi ṣe test. Ṣó ti yé? But tí ẹmọ pé mo kọ́kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ àdúrà fẹ́ jẹ́wọ́ bọ̀ tán bá sọ pé òun ló jẹ́wọ́ nǹkan tán ṣe fún iná náà kò ṣe pé wọ́n máa fẹ́ mu already kò ṣe pé wọ́n máa tì mọ́lé wọ́n máa fẹ́ pa ni just àbọ̀n ṣe pàm báyìí tòró ti sọ pé wọ́n sọ pé your body go feel àmì ò mọ bó ṣe náà ṣe but eléyìí tí mò ń sọ lọ bọ̀bọ́ yẹn sọ wípé nítòótọ́ àwọn ń jà story tó sọ ń jọ ẹ̀ kò kúrò lọ́pọlọ mi gbogbo every one of them sọ ní beginning of the case pátá ló wà lórí mi ní láti play ẹ̀ fún yín tí wọ́n bá dẹ̀ ní play ẹ̀ tó ní ìráyè ẹjọ́ gbẹ̀dì ẹ̀sìn ó ní pé ńgbà táwọn ń jà ó ní àwọn owó ló wá gbà òun lẹ́sẹ̀ ó ní Mohbad gbà òun lẹ́sẹ̀ ó ló fẹ́ gbà òun lẹ́sẹ̀ ó lọ́wọ́ ẹ̀ wá wọnú glass ó ló fẹ́ gbà òun lẹ́sẹ̀ òun ló sọ pẹ̀lẹ́nu ẹ̀ ó nígbà tó ń ṣe tán ó ní wọ́n ṣàṣẹ pé kíní kọ̀ọ̀kan ó lòun wá lọ sọ́dọ̀ bọ̀bọ́ tó promote wọn yẹn kí lórúkọ ọmọ Yíbò tó promote ẹ̀ lọ́jọ́ náà tó fi kú wọn ò dárúkọ wọn sí o ó lòun wá bọ́lẹ̀ òun lọ sọ́dọ̀ bọ̀bọ́ náà òun lọ fẹjọ́ sùn ọ̀rọ̀ tí Prime Boy sọ mo sọ́njọ́ yẹn o tó sọ níwájú kámẹ́rà nìyẹn o ó ní àǹdẹ̀ mi ńgbà tí ó jẹ́ pé kí níbẹ̀ òun wá lọ òun bọ́lẹ̀ ó lòun lọ fẹjọ́ sùn ọmọ Yíbò yẹn tó promote ẹ̀ ó nítorí pé wọ́n ìwà nù hall ó ní ìyẹn wá sọ pé kò ń dúró pé òun bọ̀ ó ní bí gbogbo wọn ṣe fi òun lẹ̀ síbẹ̀ lọ nìyẹn ó ní bó ṣe fòun sílẹ̀ síbẹ̀ lọ fúnra rẹ̀ ó confess pé àwọn jà ẹ̀jẹ̀ tó gun tó pọ̀ nǹkan ló ń gun pébi tó ti fẹ́ gbà òun ní nǹkan ni ọwọ́ ẹ̀ ló ti fọwọ́ fọ́ glass wọn ò mú glass yẹn jáde lónìí ọwọ́ tó ní àdó onítòótọ́ ó lápá lọ́wọ́ Mohbad ní àpá mo rí torí wọ́n ṣẹ̀kì ọwọ́ kan wọ́n sẹ̀dì ọwọ́ kan sí mi nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ kéèsì yẹn àwọn wọ́n sẹ̀dì ọwọ́ yẹn sí ni wọ́n tún sẹ̀dì àpá tó wà láyà Mohbad bàbá ẹ̀gbọ́n confirm pé ó ní àpá láyà nígbà tá a sọ pé wọ́n lápá wà lára ẹ̀ wọ́n ní kì í ṣe ọwọ́ bàbá ẹ̀ ní àpá kò sí lọ́wọ́ ẹ̀ púpọ̀ pé àyà ẹ̀ gangan ní àpá wà wọ́n ti yọ kídìnrín wọ́n ti yọ kídìnrín Mohbad kí bàbá ẹ̀ tó dé ìyẹn lè jẹ́ ṣe fún gbogbo ilẹ̀ kẹlẹ̀mọ́ pẹ̀jẹ̀ Mohbad kò tí decay kò tí block kó tó di pé só ti ẹyin bóyá kò tiẹ̀ kú bóyá ńgbà tán dẹ̀ fẹ́ yọ kídìnrín ló tiẹ̀ tó wá pápá kú tán ni àbí wọ́n yọ àbí wọ́n yọ ta ló yọ yẹn náà ta ló yọ ẹjẹ́ àgbàgbé yẹn
wọn ò ní sọ pé wọ́n yọ ńgbà tó ń pààyàn tó ń ní sọ pé tí àwọn èèyàn protect ẹ̀ ṣé àdúrà ní gbogbo Nàìjíríà àti gbogbo Yorùbá àti gbogbo àwọn Lagos state government tí wọ́n protect ṣàdúrà ni wọ́n protect ṣàdúrà ni wọ́n protect is a question ṣàdúrà ni tó ń jáde ló wá protect wọ́n pa gbogbo irú ayé pátá porogodo gbà tí ò wọ́ọ̀kì ọ̀nà tẹ́fẹ́ tún gbé gbà àwọn èèyàn tó ṣekú pa Mohbad but àwọn tó dúró sí sọ̀rọ̀ àníyàn tó lè sọ pé nítorí bá ti dé kò rọrùn o ìwọ máa do lórin sìn ìwọ bẹ̀rẹ̀ sí kọrin ìwọ náà máa lówó ìwọ ilé náà tó bá dẹ̀ kárí ìran tó kọ́ọ̀sì bò wálá yẹn ìwọ náà máa ṣe kí ni ó máa blow tí ò bá blow ìwọ ò lè blow proud boy ṣó sọ bẹ́ẹ̀ àbí kò sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ lásọ yìí o ọ̀rọ̀ tí bá ti sọ sẹ́yìn ẹ̀ mú wáyé ní kí n sọ kí n tún sọ kí wá sọ fún tí mi bá sọ tó máa sọ pé mo sọ bẹ́ẹ̀. ó ní is the kidney located in the chest ẹ̀yin tẹ́ máa ń yọ lẹ́ máa mọ̀ ṣé tó bá fẹ́ yọ kidney èèyàn àwọn tó náà ti ṣe abẹ fún náà ṣe abẹ fún náà transplant kidney kì í ṣe chest àbí bí àyà báyìí ìgbà kan tó náà ṣe kidney kan pé Wàsíù ní heart problem ó ní kidney kan problem tóró náà ti ní rí ibi àyà báyìí ni mo ti rí níbi àyà báyìí ni wọ́n ti ṣe operation fún Wàsíù gbà yẹn so don't ask me question àbí wọ́n jẹ́ doctor ni tó fẹ́ mọ̀ bí tó wà ó mọ̀ bóyá àwọn tó wọ́n sọ pé nọ́ọ̀sì mẹ́ta kíríkọ̀ ló ṣe àwọn quack doctor àmì nurses tán lọ kó wá wọ́n sọ pé doctor wà involved nínú gbogbo nurses àwọn quack nurses ibi wọ́n ni wọ́n alẹ́ yọ láti ìdí tó bá jẹ́nu ìdí ní kíríìn wà but ọ̀rọ̀ kíríìn kọ́ là ń sọ sí mo kọ̀ bẹ̀rẹ̀ question ṣé àdúrà ni tó wọ̀n ọjọ́ bí jáde wá tó ń defend you cut everybody away why you so wicked your children and some of you that protecting you don't try to defend àwọn criminals you have your children some of you ẹ máa sọ pé you are taking care of children are you really taking care of children are you ẹ máa lè ṣe charity fáwọn ọmọ lẹ́mọ́ máa lọ pick àwọn ọmọ lójú títì bí ìgbà ẹ máa fún wọn lóúnjẹ máa ṣe lójú kámẹ́rà báyìí we are taking care of them wọn ọ̀dẹ̀ máa ṣàkáǹtì fún yín ó kúkú possible mi sọ àkúkú dárúkọ anybody so kúkú possible kẹ máa lọ ta ọmọ á rí náà táwọn ẹlòmíì máa lọ gbé ẹni tó bá ti lóyún báyìí wọn rẹ tó lóyún sójú àtẹni tó bá ti kọ ọmọ sọ́wọ́ wọn máa lọ gbà wọn kílẹ̀ ń fọmọ ṣe ẹ ń sun ọmọ jẹ. ìwà aṣọ ìkílẹ̀ tó ń dún bàbá rẹ̀ gan America na de gondo ṣó sọ bẹ́ẹ̀ ṣé primary sọ bẹ́ẹ̀ àbí kò sọ kí ló lè tí sórí ẹ̀ yàtọ̀ sí tó lòun ò tiẹ̀ òun ò bàjà rárá ó confess máa pọ̀ ń bàjà bọ̀ kò ń kọ́ ló yọ kíndìnrín òun dẹ̀ kọ́ nígbà tó tún délé ìjà yẹn ó lè má jẹ ọwọ́ yẹn lè má pọ̀ ètò fi ní púùn yóò lè má pọ̀ they continue the continuity of the fight ó lè possible Wùmí ọmọ àdúrà yẹn dẹ̀ fẹ́ ṣèké bọ̀ tó ti búra pé tó bá ti sọ máa kú ni kíkú ló máa kú ó dẹ̀ ti rí pé àwọn èèyàn tó tóbi wà lẹ́yìn wọn yeah of course wọ́n dẹ̀ máa pa ló sọ yẹn so he has to play the game by giving the phone to somebody báwo lè yàn ṣe fẹ́ ta fóònù tí ò ní delete ẹ̀ bọ̀ kò fẹ́ kó sọ pé lọ́dọ̀ òun ló ti wá sọ́dọ̀ àwọn nípa wọn ìyá àwọn ò ní ṣòfò ọmọ méjì ọmọ aráyé Yorùbá ni kí ló lè tẹ́ fẹ́ràn òkùnkùn jùmọ́lẹ̀ lọ especially èyí tẹ́ máa ń protect evil people yẹn ṣé n tó ń ṣe yẹn ṣé yìí lè gbarú ẹ̀ ni ṣé wọ́n lè gbà kán pa ọmọ ẹ kó pa èèyàn tó kọ́ dẹ̀ máa point finger sọ́dọ̀ ẹlòmíì ó wà ń bẹ̀ ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀rù ń bà ní látọjọ́ day one ló ti fẹ́ sọ̀rọ̀ ní ọjọ́ tó lọ court wọ́n ló faint báyìí ní court níjọ́ kan torí wọ́n sọ pé tó bá ti sọ̀rọ̀ ó máa kú ni ìyá ẹ̀rẹ́ ni wọ́n dẹ̀ sọ fún ó máa kú ni o tó bá ti sọ̀rọ̀ ẹ̀hùnjọ́ tó wọ́n tó bá kúkú because they are afraid wọ́n ti rí oríṣiríṣi nǹkan gbogbo àwọn màmá yẹn tí wọ́n sọ̀rọ̀ they wait they forget about that wọ́n kọ́kọ́ gbé kèsì wá kí ló dé tí wọ́n gbé kèsì wọ́n gbé the same case yẹn lọ́sọ̀dọ̀ Oríyọmí Àmsá tó kọ́ wọ́n gbé káàkiri báyìí wọ́n ń kọ kéèsì yẹn ni kí ló dé tó fi jẹ́ pé kíkọ̀ ló bá dé ṣé gbogbo ẹ̀kọ́ tí wọ́n ń kọ kéèsì yẹn ṣé àdúrà ni wọ́n ń protect mo bèrè ní are they protecting àdúrà is they love àdúrà or they love Mohbad father or mother like that
That's why they don't want to treat the case. Àbí bẹ́ẹ̀ kọ́. Ṣé bọ̀bọ̀ tí wọ́n ń pè ní prime boy yẹn ṣó sọ níwájú kámẹ́rà pé òun àti ẹ̀jà ń tòótọ́ ṣó sọ bẹ́ẹ̀ àbí kò sọ. Ṣó lòun àti Mohbad jà àbí kò sọ. Pé òun wá padà lọ bá kí lorúkọ ọmọ Yíbò tó súnra yẹn tó promote lálẹ́ ọjọ́ lálẹ́ last níjọ́ yẹn. Ó sọ dé pé wọ́n fi òun sílẹ̀ síbẹ̀ ní òun dẹ̀ lọlé. Òun wá ń pe Wùmí, òun wá pe Wùmí, òun wá pe Wùmí, kò ṣe pé Mohbad. Òun àṣẹ Wùmí, òun àti Wùmí wọ́n wà kọ́díà. Before kó tó di pé Mohbad kú. Ìgbà tí wọ́n kú tán báyìí ni wọ́n ṣọ̀rẹ́ mọ́. They are very close. Tí ọ̀rẹ́ ẹ bá ń báyàwó ẹ̀jà tó bá jọjọ́ ń jà. And you know that àgbọ̀ tó wá ń sọ lẹ́nìí. Tó wá ń sọ lónìí pé ọmọ yẹn ń kọ́ ló ṣe kíní kan ló bẹ̀rẹ̀ sí àmọ́ bóyá rọ́ ló tọ́ pa àbótọ́. Ó ṣe support ọ̀rẹ́ in the beginning, in the first instance. Kí ló dé tó jóbìnrin yẹn ló support? Ìmùlẹ̀ ló wà lórí ẹ. Wọ́n dẹ̀ ti yọ òun kúrò sí òun dẹ̀ ti búlò òun tí ó dẹ̀ ti ń kọrin. Má jẹ́ ń tàn ẹ́ o, ẹni tó bá ti ta jẹ gbẹ máa gbowó òkúta o. Nítorí kálukú bá ti ṣe láyé, ó lè pẹ́ ó lè yà ó máa gbá o. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá ti jọ nǹkan tí sin ojú yín máa dá kokoko ni. Gbogbo story yẹn, gbogbo wọn pátá ló kọ kéèsì yẹn ṣé àdúrà ni wọ́n ń gbà. Ṣó ni ṣé àmì ṣé ọlọ́ba ni wọ́n láìkì àbí ìyá Mohbad ni wọ́n láìkì nínú gbogbo náà ṣe ń reject case yẹn. You fools. Ṣé ẹ jẹ́ kí n sọ fún táṣeré bá rojú àṣeré kan ló máa dá àwa níbi ìbàyí Ọlọ́run ló ń bá wa ṣiṣẹ́ ọpọlọ dẹ̀ wà lọ́dọ̀ Ọlọ́run. Èèyàn ògbọ́n o, èèyàn gọ̀ torí ẹ̀ ní gbogbo yín ṣe cast ara yín. You are casting yourself. Ọ̀rọ̀ tí mo sọ ní 5, 6, 7 years ago tí mo ti ń blog ọ̀rọ̀ àwọn èèyàn the same ọ̀rọ̀ tó bá bèèrè lọ́mí sí ni máa sọ fún yín. But all of you, your story is not the same, never the same. You cannot stand on my platform because I'm too hot for you to handle. The truth is too hot for you. But you know why we are saying the truth now? It's not because we are endangering our life, but irun nǹkan tó ṣẹlẹ̀ yẹn náà, wọ́n ti torture èmi, bàbá wọn mi náà wọ́n torture ẹ̀ títí. Ọwọ́ wọn àròkọ wọn náà bó ṣe máa ń ṣe nìyẹn. So wọn ò ní gbé sọ́dọ̀ ẹni tí ò bá lọ́gbọ́n àti tí ò lọ́pọlọ àwọn tó máa compromise. We don't compromise. I get no dime. Some people cannot even speak. They cannot flow when they are under this. Do you understand? So cut it jọ. Gbogbo wọn jọ yẹn wọ́n dẹ̀ ṣe yàn máa pè wọ́n padà 9 minutes to call them back. Ẹ má fẹ́ kó má fẹ́ anybody alẹ̀ mọ́ mi. Ẹ má alẹ̀ mọ́ Káyọ̀dé mi. Anytime I speak you to tell people to torture me here, the Lord will torture anybody that tortures me. Listen and listen good. What they are doing to people, they killing people, children. Ògo ìdílé yẹn ni wọ́n pa sọnù. Kò kàn mí bóyá wọ́n ìyá àti bàbá bóyá wọ́n misbehave kò kàn mí. You understand me? But n tó bá lè gbà má ṣe fún yàn. Kó dẹ̀ tó dọ́mọ ẹyẹ lóró fi gún rẹ̀ kó tó fi igi gún ọmọ ẹlòmíì. Kó tẹ̀ dọ́mọ ẹyẹ lásán fi gún rẹ̀ wò kó mọ bí ṣe painful tó. Ṣé ọmọ yẹn sọ̀rọ̀ àbí kò sọ kò apologize? Ọmọ Ìjẹ̀bú dẹ̀ ni mọ́ Èkó òun náà ni ọmọ prime boy yẹn. Wọ́n gbé sí ayé ọmọ Èkìtì kan tó bá yá àwọn arábù Èkìtì kan wọ́n máa ṣe òṣì bí ẹran níwò. Ní já yín náà kò sí tó kàn mí. Oníkálukú máa gbé àbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bọ́ tí eléyìí ọ̀rọ̀ Mohbad yẹn a mọ̀ pé tí ẹnìyàn bá tiẹ̀ jẹ́wọ́ gan torí ìgbà táwa gan ò àmọ́ wọ́n ní kú bàbá wọn mẹ́sẹ̀. Àwọn tó pa wọ́n tó jáde wá wọ́n tó lọ print sórí wọ́n gba gbogbo àwọn bloody idiot bloggers yẹn ni wọ́n sanwó owó crime náà lè san owó dákẹ́ má sọ̀rọ̀. You teach everybody in the system to be a bad person. Àwọn ò lè jẹ́ bad for real forget kò sí nǹkan tẹ́lẹ̀ mọ́ ṣe. Mohbad fẹ́ sọ̀rọ̀ but wọ́n ti sọ pé tó bá sọ̀rọ̀ ó máa kú. Kò dẹ̀ ń ṣe Wùmí gan ni ó máa pa. Ní tó wà lẹ́yìn ẹ̀fà ju èje lọ. Ní ìlú ẹ̀yin ẹ̀ máa trust. Me they trust the prime boy. I can't trust them. They will be telling you that they cannot do this. Anybody do anything in that Nigeria. If you trust people, what you kuto. Me they trust Wùmí náà.
kan pa èèyàn tó bá tiẹ̀ ní tó bá ní issue you see tó bá ní tí wà tọkọ tó fẹ́ tó bá jà mistake máa ń wà tó jẹ́ pé kí no máa ń pè show me kíní kan no máa ń pè you can mistake lè occur you say the truth just it's a mistake wọ́n lè má dájọ́ kú fún wọ́n lè pardon ẹ tó bá dẹ̀ tún wá yá gan pàápàá wọ́n tún ṣe kíní wọ́n tún forgive ẹ tó bá jẹ́ pé bọ̀ kí ni gbogbo yín sákiri torí pé àwọn kan wà ńbẹ̀ tí wọ́n nílò ọmọ yẹn gangan lọ́jọ́ náà tó wọlé wọ́n dẹ̀ máa ti sọ fún mo pé anybody bá ti sọ wọ́n máa pa ni gbogbo ohun tó ju wọ́n rí wo jẹ́ ń sọ kọ́kọ́ fún gbogbo yín lágbára ju Nàìjíríà lọ ṣùgbọ́n mo rí pé ọ̀pọ̀lọpọ̀ náà tó yẹ kó dá sí ní orílẹ̀-èdè Nàìjíríà yẹn tó ń tún lẹ́nu dáadáa wọn ò dá sí àwọn tó kàn fẹ́ kí kéèsì yẹn kọ́kàn dá yẹ̀ dáhùn kọ́kàn bẹ̀rẹ̀ yẹn náà nìkan ló wà ń bẹ̀ àwọn nìkan ni wọ́n dúró sí gbógun tí anybody o are you getting me dẹ̀ sọ̀rọ̀ pé kán lè fìyà jẹ ọmọ lọ́mọ dẹ̀ ń sọ̀rọ̀ iná torí ọ̀la kán má bàa tó fìyà jẹ ọmọ yẹn torí kú tó pẹlẹ́dìyẹ ó lè pẹ̀lẹ́ wúrẹ́ o kò sẹ́ni tí ò ní kú at least wọ́n dẹ̀ ti wá mọ̀ pé ẹni báyìí báyìí ló pa ẹni báyìí báyìí èwo ni káwọn èèyàn kú gan kó dẹ̀ jẹ́ yóò ló pa wọ́n ní system kó dẹ̀ má máa fi orúkọ àwọn tó pa wọ́n sí. Sọ wípé ìjà tó hùn àtọmọ yẹn jà àwọn àti prime boy yẹn but nǹkan tí prime boy bóyá nǹkan tó kọ́kọ́ sọ fún pé kó sọ nìyẹn in tó kọ́kọ́ sọ níwájú kámẹ́rà nìyẹn gbogbo wọn pátákorogodo ló ṣe mistake láti bìgínì torí irọ́ tí wọ́n kúkú tó ní kan sọ nìyẹn wọn ò mọ̀ pọ̀rọ̀ yẹn máa di báyìí àti pé ńgbà yẹn náà gbogbo wọn pátápátá especially bàbá o àti gbogbo wọn yẹn they don't really know what of the boy. Wọ́n ti fún wọn ní promises kan tó ti pé bàbá náà ní owó ló pa everybody kàn sọ jágbajàgba gbogbo tó kàn wà nínú everybody kàn sọ jáde but tí mo fẹ́ sọ lónìí náà ni pé ṣé family tí wọn ò lè protect tó ọmọ yẹn lọ station tó ní kó má pa òun tó lọ tí wọn ò fún ní audience Nàìjíríà yẹn ṣé àwọn òun náà fẹ́ jáde náà ń protect nsìn ṣé family yẹn náà ń protect lẹ́yìn tó ti kú tí ọmọ yẹn ti kú tán ètò jẹ́ celebrate gọgọgọ wọn ò rí protect. Ìbéèrè mi ni mo tún béèrè lẹ́lẹ́kejì ṣé gbogbo àwọn tó jáde ńgbà yẹn tó wọ̀n náà jọ bí tó bá jẹ́ nìkan sìn now wọ́n máa ga gbogbo fídíò tí mo ti ṣe láti 7 years ago tó jẹ́ pé wọ́n dẹ̀ ṣẹ̀ mí ni tó jẹ́ pé wọ́n ti sọ́fà mi lé lórí wọ́n á tún máa point ẹ̀ sókè báyìí ó sọ̀rọ̀ ní ọdún báyìí ó sọ̀rọ̀ ní ọdún báyìí gbogbo cases àti gbogbo ìṣe wàhálà kan àti gbogbo ìkà tán ṣe fún mi wọn ò wá ní fẹ́ kó relevant wọ́n á máa point sórí nǹkan ọ̀rọ̀ gbogbo nǹkan tí kí lorúkọ dé tó wọ̀n lọ́jọ́ bí tó sọ ń gbà yẹn wọ́n nobody talking about it ṣàbí dé tó wọ̀n lọ́jọ́ bí ṣó ní mẹ́ta ni ṣé àdúrà ló ń protect àti àwọn bàbá Mohbad àti ìyá Mohbad àti àwọn ọmọ àbúrò ẹ̀ tó kù ṣé ló ń protect mo bèrè ní o ní ìgbà tí Mohbad wà láyé prime boy ó bá jà ó support ìyàwó ẹ̀ ó wá kú tó ń sí òun àti ìyàwó ìwà mẹ́jọ you don't see anything wrong with that prime boy so ní tẹ́yàn bá ti pa irọ́ báyìí first impression matters to me first impression ó máa ń matter gan láyé ọmọ tí bí náà tó dẹ̀ dé tó sọ wípé ìgbà tó dẹ̀ sọ pé òun ló ra fóònù mistake ló ń fi send ẹ̀ sí ẹni yẹn ó dẹ̀ má jẹ́ mistake ó kò máa wí pé a lè fi gbowó lọ́wọ́ Yomi náà kó fi rèsì owó fún wa in tó ṣẹlẹ̀ gangan lélẹ̀ but ọmọ yẹn ò fẹ́ jẹ́ kó jẹ́ jáde látẹnu wọn ẹnìkan náà dẹ̀ ti wà ní hospital ní last time ó ní orí òun kọ́ ìyẹn nọ́ọ̀sì ó lóun lòun fún lábẹ́rẹ́ ó ní òun lòun fún ní abẹ́rẹ́
nọ́ọ̀sì ó dẹ̀ ti sọ pé ó ti sọ níjọ́ kan rí tí wọ́n sọ pé ó sọ wípé ńgbà tó ń dé inú ilé yes wọ́n tún sọ àwọn kan sọ ní fashion bí pé wọ́n lọ kọ́ọ̀tù jọ kan pé wọ́n sọ pé abẹ́rẹ́ tí nọ́ọ̀sì kan kọ́kọ́ fún Mohbad ipe ìkan nínú wọn nínú ilé yẹn ló fún wọn lẹ́ ara abẹ́rẹ́ tó ń fi pé abẹ́rẹ́ yìí o wọ́n máa ń fún Mohbad tó bá ti rí nǹkan kan bá ti ṣe wọ́n sọ náà oríṣiríṣi nǹkan làwọn èèyàn ti sọ ní orí social media yìí first impression matters a lot but ìrántí Ọlọ́run fi wọ̀n mí àwọn 5 ọkùnrin 4 obìnrin kan ló plan ni wọ́n bẹ̀ ní iṣẹ́ yẹn but ṣe rí àwọn 4 yẹn àwọn kankan àti 5 yẹn àti obìnrin kan Ọlọ́run Elédùmarè gbọ́ àwọn gangan ni àwọn èèyàn bẹ̀ either kó wá jẹ́ bíbẹ̀ tó ń bẹ̀ wọ́n kó jẹ́ spiritual or physical òun náà dẹ̀ ni wọ́n ń sọ Mohbad ọmọ yẹn ó fẹ́ sọ̀rọ̀ àdúrà bọ̀ wọ́n sọ pé tó bá sọ ó máa kú ni mo ti ṣàlàyé fún yín rí ẹnìkan wá níjọ́ yìí ó fẹ́ tà mí fún àwọn àfáà kan ni o ó gbé àlùkùránì wọlé olórí burúkú yẹn náà máa pè é celebrate àjọwú wọn a lot of you celebrate in Nigeria yẹn Yorùbá yẹn especially kì í ṣe gbogbo wọn o ẹ̀yin bàbá àti ẹ̀yin màmá mi root anybody o mo we are kojú abẹ́ǹkó àwọn èèyàn gan sọ tó tọrọ ní ọjọ́ kan báyìí mo wo program ìyàwó Aisho Pepe màmá yẹn ṣé kí lorúkọ wọn o tán ṣe Adétutù nínú kìnínní wọn náà wà ní Canada mi I love it that day but mi ò fẹ́ share sórí in fact mo share mo wò báyìí but mi ò share wọn sórí platform ni I like the woman I like the husband when he was alive I like the role ìrere ẹ̀fún ṣetán is a very interesting story of some wicked people ní ilẹ̀ wa ń gbà kan so ti yẹ but story yẹn Ìbàdàn ló ti ṣẹlẹ̀ so ti yẹ yín wọ́n sọ̀rọ̀ kan tí mo dì mú níjọ́ náà wọ́n ní àwọn èèyàn kan àwọn ọmọ kan tó ń ṣe pé àwọn yóò kì í ṣe pé mo ní wọ́n pe orúkọ kan pé orí orí ìtàgé làwọn wọ́n ní àwọn gọgọ làwọn ń ṣe orí ìtàgé tí àwọn but àwọn tí wọ́n rí ìgboro sì tó ń ṣe yamayama tó ń ṣe tó dẹ̀ ń pààyàn tó ń ṣe oríṣiríṣi báyàbálá wọ́n tún máa ṣe èpè fún àwọn ọmọ ọlọ́mọ wọ́n ní wọn kì í ṣara wọn wípé àwọn tó kàn sáré wọ̀ ọ̀rọ̀ mi mọ́ bọ́n ṣe kújẹ̀ bọ̀ bọ́n ṣe sọ́ nìyẹn ṣó ti yé ṣe mọ̀ wípé ọmọ sọ ló máa ń kókó bá ìyá ẹ̀ nígbà míì tá bá dárúkọ pé celebrate ó lè má jẹ gbogbo wọn ló ń ṣe gbogbo nǹkan burúkú ṣùgbọ́n nígbà míì majority bá ti carry vote àwọn míì gan nínú industry yẹn maybe they cannot even talk ni àbí everybody kàn tẹ̀ wá ràgà bó ti tiẹ̀ evil nǹkan ń ṣẹlẹ̀ nínú industry yẹn kì í ṣe àwọn tó ń ṣe fíìmù nìkan ṣebí gbogbo celebrity àwọn tó ń ṣe fíìmù àwọn tó ń kọrin even gospel wọ́n wà nínú ẹ̀ even àfáà mi celebrity ni àwọn pastor mi celebrity ni wọ́n in our system why táwọn èèyàn fi ń ṣèkà tí ó bá ti dọ́dọ̀ ẹ wọ́n máa fọmọ ọlọ́mọ ṣòfò má jẹ́ ń tàn ẹ́ mi lè sọ pé kò lè sí ògo mi mọ́ nínú ilé wọn bẹ̀yẹn ṣùgbọ́n ògo tó tóbi jù wọ́n ti ṣọ́tìlẹ̀ kí wọ́n ṣe pé wọ́n ṣọ́tìlẹ̀ bẹ́ẹ̀ pa and fight fún àwọn family yẹn what they did to that boy is bad káwọn èèyàn kan kàn bílí pé tọmọ kan bá ti ṣe mistake tọmọ kan bá ń ṣe nǹkan bóyá tiẹ̀ máa ń tàì láti fi obìnrin pa kó máa sọ pé ìdí ńlá kò ní mọ̀ pé àwọn àgbàlagbà wọ́n ti fẹ́ àwọn girls yẹn rí wọ́n máa target wọn ṣó ti yé mẹ́rin táwọn yẹn bóyá ọmọ yẹn kàn fi àwọn ọmọ girls kan kọrin wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n máa target àwọn ọmọ yẹn náà tó bá ṣe nǹkan tí ò dá ní industry yẹn tó fẹ́ máa lọ fọwọ́ kan àgbàlagbà ọkùnrin ọmọ tí celebrate àgbàlagbà kan ti ṣe iṣẹ́ rẹ̀ ẹ kàn máa pè wọ́n sí others ni tó bá jẹ́ wípé bàbá tiẹ̀ náà wọ́n yóò connect mọ́ Lagos State Governor tẹ́lẹ̀ àbó connect mọ́ gbádá kan tẹ́lẹ̀ àbí connect mọ́ kòdò kan tẹ́lẹ̀ ó kọ́ sì kàn fi ọ̀wọ̀ yẹn wọ̀ bọ̀ kó dá ká máa ṣe bẹ́ẹ̀ o tíyàn bá ti lẹ́ni tó fẹ́ fi ọ̀wọ̀ ẹ máa fọwọ́ Ọlọ́run wo àwọn ènìyàn nígbà mìíràn káwọn èèyàn máa pa ènìyàn kò dára ìjọba ẹranko ló máa ti ń ṣe nínú kingdom of àwọn animals ló máa ti ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. mi ò dá sọ̀rọ̀ yìí láti for decades now so ti yín bọ́ mo kàn rí pé wọ́n dédé ìgbà kan wọ́n tún dédé short coronavirus àbí corona inquest wọ́n short ẹ̀ down wọ́n dẹ̀ ti gba millions of thousands of dollars lórí media tó jẹ́ millions ni tó bá sọ̀rọ̀ gbà yẹn wọ́n lè ní she jealous of them àánú ni wọ́n rí gbà gbogbo àwọn tó máa ń sọ̀rọ̀ fáwa yẹn tó máa ń fi ń bú wa pé wọ́n fún wa lówó yẹn àwọn apààyàn ni wọ́n they only paying the money to shut up people's mouth for secret not to be open
So, single person is above the law. Some people are above the law. You cannot get changes if people are above the law. So ti ye yin meyen, ẹ má máa jẹ́ káwọn èèyàn wà above the law. Tí ó bá ti lè consign life threatening, life kéèyàn fi ìbọn pa èèyàn. Àmì kó kéèyàn kú. Kéèyàn tó wá jẹ́ èèyàn tí ò ń ṣe èèyàn lásán bí ọmọ tó jẹ́ pé celebrating. Kò dá o. Tọ́wọ́n ọ̀nà jọ bí jáde ńgbà náà. Ló bẹ̀rẹ̀ sí ṣe everybody ló ń jáde ló ń sọ̀rọ̀ nábàràbà simply because wọ́n fẹ́ kàn further case yẹn. Bá tún ṣe sọ̀rọ̀ bí báyìí wọ́n máa gbógun tì mí gan. Bẹ́ẹ̀ni. Gbogbo tí a bá wọ́n máa gbógun tì mí bọ̀ mo mọ̀ pé ńjọ́ tó bá ti níbẹ̀rẹ̀ máa ń lópin. Bẹ́ẹ̀ni. Ńjọ́ kan tó bá níbẹ̀rẹ̀ máa ó máa lópin. Wọ́n gbógun tì wọ́n ní ó lè wá Nàìjíríà ibi báyìí náà tẹ̀lé ó ní gbèrè gbé irọ́ lẹ́pa. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àdàbí tó yẹ pé nǹkan burúkú tẹ́ ń ṣe yẹn mo bá yín ṣe irú ẹ̀. Àdàbí tó yẹ pé kí ayé èèyàn àbí kéèyàn lè kú ni mò ń ṣe tí ò ṣe pé káyé lè wà lálàáfíà. Ṣùgbọ́n bá ti jẹ́ pé àlàáfíà ni mò ń wá fún ara mi àti tó dẹ̀ tí nǹkan tẹ́lẹ̀ ṣe yẹn tán ti ṣe fèmí rí. Ẹ lè rí nǹkan kan aburú kankan ṣe fún mi mọ́ àṣírí gbogbo àwọn tó ń ṣèkà máa tú. So òun ni mo kàn bẹ̀rẹ̀ sí pé kí ni àdúrà ṣe tán fi mú pé wọ́n lòun ó lọ petition kíní tó bá ti jóun ló pa Mohbad báwo ló ṣe máa jóun ló pa Mohbad ṣó wà nínú mọ́tò ńgbà tán wà náà sí pé Mohbad died ẹ̀jẹ̀ tí wọ́n rí nílé yẹn wọ́n sọ̀rọ̀ ẹ̀jẹ̀ mọ́ ṣé wọ́n rẹ́jẹ̀ àbí wọ́n rẹ́jẹ̀ tó tọ́ ẹ̀jẹ̀ wà nílé wọ́n rí ẹ̀jẹ̀ Yomi fúnra rẹ̀ náà tún confirm pé aṣọ ẹ̀jẹ̀ yẹn rèé nígbà tó kọ́kọ́ lọ nílé yẹn tó lò lọ nílé yẹn ó confirm ṣé ọwọ́ yẹn kékeré yẹn ní ẹ̀jẹ̀ yẹn ti ṣe ṣé ọmọ yẹn máa ní ẹ̀jẹ̀ lọ́wọ́ tó pọ̀ bẹ́ẹ̀ yẹn tí wọ́n dẹ̀ máa dá dúró di ọjọ́ kejì kan tó gbé lọ hospital. Wickedness pure wickedness làwọn èèyàn practice lórí bọ̀bọ̀ yẹn tó fi kú ó tún kú tán wọ́n tún yọ ọkùnrin ara ẹ̀ wickedness ó tún kú tán gbogbo nǹkan ẹ̀ pátápátá wọ́n tún fẹ́ jogún ẹ̀ porogodo wọ́n fẹ́ jogún ẹ̀ ní ẹ mọ̀ káwọn èèyàn ṣèkà fún ọkàn sọ pé àtún ní jẹ́ kó lówó àwọn ìfẹ́ bí ẹ̀gbọ́n má tún jẹ́ ìyàgbé iná ṣe nìyẹn àwọn kan wá ti gbowó tẹ́lẹ̀ bá ti gba tiẹ̀ abẹ́ sí máa sọ dáadáa tẹ́lẹ̀ bá ti gba tiẹ̀ ìwọ ti gbowó nìyẹn ṣáàmà wò tiẹ̀ tẹ́lẹ̀ bá ti gba tiẹ̀ ilé àmọ́ gbogbo wọn pátá ni wọ́n fi Mohbad pa owó ṣì ń gbá ní ògbà lórí mídíà ìdíbàyò in fact nígbà yẹn náà ni wọ́n block page mi they block my page they take away everything ló bá wà lórí platform mi ṣó ti yé so a lè sọ pé wọ́n má ṣe kò dùn wá ó máa dùn wá but kò dídùn wá tó dùn wá yẹn we are still going to talk ẹ mọ̀ ọ̀rọ̀ tá máa sọ the truth we continue to say the truth. ṣe rí story wọ́n ju nǹkan sínú òkú ẹ ti rí Wùmí òun náà ju nǹkan Mohbad bro sister wọ́n lòun náà tún ju nǹkan ojoojúmọ́ lẹ ń rí àrí ti Wùmí mo dẹ̀ ojú Wùmí ó yọ ọkọ̀ tán bí ojú Wùmí wú ń bí kódà ojú àwọn tó tún gbé Mohbad sínú mọ́tò yẹn pé Mohbad is there ojú gbogbo wọn ló yọ ọkọ̀ tán ta ló lu gbogbo wọn ta ló lù wọ́n initiation wo ni wọ́n ṣe ń jọ́nà tó fi lu Mohbad you know ta ló lù wọ́n pa kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin jẹ́ sí ojú gbogbo àwọn tó wà ní mọ́tò yẹn èyí tí ò bójú sí kámẹ́rà èyí tó bójú sí kámẹ́rà ojú ẹ̀ wú báyìí ojú mi gan wú kò wọ́n edit ẹ̀ ojú ẹ̀ wú kódà ìgbà tó ń lọ sí orí kíní ìgbà tó náà lọ ṣe candle night ojú ẹ̀ sì rough. Say the truth now but àdúrà wọ́n ti sọ ń sìn pé òun ni o. And again, let me tell you something. Yomi Fabiyi, if the police don't know yẹn láti arrest wọn, if actually they want to investigate, wọ́n bá ti rí phone yẹn, they can call back anything. That's without anybody. Tó bá gbé police Nigeria àti gbé Nigeria government gan, one àti Lagos state, but tó bá ní interest lórí case yẹn,
kò difficult láti call back the system everything back up lórí phone yẹn kò ṣe bó mọ sim tó fi send the message tó tí phone yẹn lò kò difficult now wọ́n máa mú gbogbo ẹ̀ jáde ṣe bí àfù ẹ̀lẹ́ ló wà ńlẹ̀ ẹyẹ jẹ́ ká gba ọ̀rẹ́ bí ẹni gbagba ọtí abẹ́ tún fẹ́ kọ́mọ yẹn kó jẹrà sínú korúmù tẹ́ gbé sí ni ẹ fẹ́ kó jẹrà ńbẹ̀ wọ́n ti lọ ṣe autopsy lẹ́mélòó wọ́n ṣe kí lórúkọ ẹ̀sìn tún ní ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n ti dáwó ọdún mélòó náà máa fi ń ṣe ní gbogbo àwọn test tó ń fi ṣe ọdún mélòó máa fi ń jáde wọ́n ti pa celebrity kan náà lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ti pa a lot of celebrity kan tó àkúrò o but ọ̀rọ̀ Mohbad ṣá ni wọ́n ṣe sọ because ó fi ọmọ sílẹ̀ téèyàn bá dẹ̀ tí o bá ní challenges téèyàn bá èmi o Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sí mi bọ́ bàbá ọmọ tèmi náà wọ́n ti yán kí ẹ̀ wọ́n pa tó bá sọ lónìí pé òkè ológun kan wọ́n náà fẹ́ ṣe blood test wọ́n fẹ́ lọ ṣe DNA test báyìí ṣe máa bẹ̀rù àwa tó tẹ̀ pé àwa là ń ṣiṣẹ́ gbógun ológun ọ̀dẹ̀ lógun kan tó fi sílẹ̀ tó ṣe pàbàrà bẹ́ẹ̀ tí ọ̀nà sáà a lè máa bẹ̀rù kì í ṣe pé a dẹ̀ go for children I love children but for your children not to be going to tí Wùmí go bá wicked tí Wùmí ò bá ń ṣe ìkà olójú kokoko kò ní wo pé wàhálà tí wọ́n fún Liam yẹn ti pọ̀ jù kò ní sọ pé wàhálà yìí ti pọ̀ jù let me do this because of my child. I came to Canada and I'm still in Canada. I am telling you, actually because of my daughter. I cannot be going through pains like that and continuing with the system. They tortured me. Because people just see my face. You don't know. Let me tell you, when I was in Nigeria too, I'm not poor, I'm not puppets. Me low, but me in Cholosh. But mo kò fẹ́ better life ni. Mi ìfẹ́ jábọ́ kò nínú life tí ó ti dùn mọ́ mi tí mo ti ń ṣe bí pé kéèyàn rówó fi ṣe nǹkan tó wù. That's why I came. Tí Wùmí tó bá love ọmọ ẹ̀ ọwọ́ ẹ̀ yẹn ó kàn jẹ́ kí wọ́n máa fi ọmọ yẹn kò mọ̀ pé ọmọ yẹn náà bó ṣe kéré tó bó ṣe ń dàgbẹ̀ tó ń dárúkọ ẹ̀ káàkiri iṣẹ́ dá ẹ̀ ń gbọ́ kí ló wà ń bẹ̀ ọ̀rọ̀ tóbi kó fọ̀bẹ̀ bú ni nǹkan tó ṣẹlẹ̀ lélẹ́yìn let me say the truth wá kò ṣe the truth wá dẹ̀ ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe on time wá dẹ̀ fọmọ yẹn lẹ́yìn peace wọn ò ní disturb ẹ̀ mọ́ everybody á máa dàgbọ́ ọmọ yẹn everybody á máa ṣépè eléyìí wọ́n náà á máa ṣépè gbogbo wọn kò máa ṣe ìfà ayé yẹn gangan Wùmí owó ni Wùmí ta sí Wùmí dẹ̀ tí Wùmí ṣe ẹnìkan sí tó máa fẹ́ Wùmí ó lò máa tún fún nílẹ̀ ní àjà òun á fẹ́ fún ọmọ òun pẹ̀lú ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ a lot of people ti offer ẹ̀ ní nǹkan tó bá like ọmọ yẹn gan say the truth sojú abẹ́ǹkò kó jẹ́ kọmọ yẹn gbádùn ìwọ gan gbádùn ẹ wo àwọn tó wà wọn lè fún ẹ lọ́jọ́ ikú wọn lè dájọ́ ikú fún ẹ àwọn tó gé orí tó gé apá tó gé wọn yẹ́nyẹ́mẹ́yẹ́mẹ́ wọn nìyẹn wọ́n ní kò ní nínú wọn ó ti yé bẹ́ẹ̀ wọ́n ṣe nǹkan kan fún majority èèyàn 36 ni wọ́n ló kú nìbàdàn ọmọ wẹ́wẹ́wẹ́ àmọ́ sí wọn náà ti da kéèsì sọnù bóyá rọ àbò tó àti wọn lè ṣe nǹkan kan fún ẹ náà ó mọ̀ pé àpagbélé máa ń pa èèyàn Nàìjíríà ọjọ́ tó ń ti pa bàbá ọmọ mi sí ẹ̀rí tó ń kọ orúkọ mi síbẹ̀ pọ̀ tó Bọ́lá tèmi wà ní Canada bàbá ọmọ mi wà ní South Africa wọ́n tún kọ síbẹ̀ àwọn èèyàn tún gbé kiri ní nǹkan tó ń rí pé kì í so ti yé so you know that the way you guys roll in the system ó ti yé tó bá like ọmọ yẹn tó bá ń ṣe ìkà Wùmí tó bá ń ṣe ìkà wàá jẹ́ kí gbọ̀ wá tiẹ̀ ṣe nǹkan tó ní kó ṣe kó fi ọmọ Liam yẹn lọ́rùn sílẹ̀ ṣé Liam ṣe ẹni tẹ́lẹ̀ ṣé ó jẹ́ lówó tí ò san ni you are wicked Wùmí when you love that boy wọn ò ní sọ fún ẹ pé kọ́mà a máa gbà á fẹ́ ṣe DNA o a fẹ́ ṣe kíríkan lónìí o kíríkan o ìgbádàkodò bàbá ṣaṣú o kíríkan o mi sọ pé kó ṣe DNA ọmọ bí kó má ṣe bọ́tì kọ́mọ yẹn náà lè ní peace kó lè ní dignity and decent kó lè ní freedom kan yé criticize ọmọ ọlọ́mọ kò sí lé yà kò dẹ̀ ṣayé wá ọmọ ọlọ́mọ ni tó bá jẹ́ kó ti mọ̀ mo ti sọ́njọ́ yẹn kò ní yà sọ́dọ̀ ẹ̀ kò dẹ̀ ní yà sọ́dọ̀ Mohbad gan tó bá ti mọ̀ pé wọ́n máa short in life ẹ̀ because kò ní sọmọ kọ́mọ tó máa fẹ́ ní wọ́n máa short in life ọmọ bàbá wọn kó dẹ̀ máa yà síbẹ̀ wọn ò fọmọ yẹn náà ní choice tó bá fún choice Liam tó bá jẹ́ pé wọ́n ní kó choose
kán ti sọ nǹkan tó máa ṣẹlẹ̀ fún kò ní yà sọ́dọ̀ ẹ̀ méjèèjì ó ti yé torí pé kò ní yà sọ́dọ̀ ẹ̀ especially you woman kò ní yà sọ́dọ̀ ẹ̀ kò sí nǹkan tó bá sọ pé ní kì í ṣe ń gbà mí mo máa ń dákẹ́ ń gbà mí mo dẹ̀ máa dúró nítorí pé mi ò fẹ́ kí ọmọ mi torí ọmọ mi wá ṣe nǹkan mi nítorí ọmọ you can mo máa ń sọ testimony mi I forgo many things because of my daughter tí bá ní mo fẹ́ padà sí any relationship nísìn because ọmọ mi ti dàgbà ó lè dá dúró ti 20 you understand me but nígbà tó sì kéré mo forgo many things wá tiẹ̀ forgo many things àwọn èèyàn promise ẹ lówó wọn fún ẹ ní a lot of things wọ́n fún ẹ support ó sì lè dolówó lọ́la tó bá jẹ́ owó yẹn ló ń ṣe ẹ́ Liam yẹn ó sì lè ti olówó tó yẹ pé á tún lókìkí ju bàbá ẹ̀ lọ gbogbo nǹkan tó bá ní wọ́n béèrè tó máa ṣe smartly the case will die down everything will be okay ọmọ yẹn á ní ìsinmi bó ṣe wà yẹn ọmọ yẹn ló ń dààmú tó dẹ̀ ń fún àwọn tó pa àti ẹ̀yin wo àti kiri tẹ́ ń fura yín ní ìsinmi you are covering up you are ready to sabotage the baby because that's what we are doing. Anyway lẹ́ẹ̀kan sí ṣé àdúrà àti àwọn alọ́ba family ṣóò ni gbogbo àwọn tó jáde tó ń protect ṣóò ni wọ́n protect tẹ́lẹ̀ ṣóò ni gbogbo ẹni tó bá pọmọ lọ́mọ tó dẹ̀ fẹ́ kọ́mọ tó ń wà láyé ìwọ nìyẹn o ọlọ́run nìyẹn lórí ẹ̀nà nǹkan náà wọ́n ti gbọ́ pé ìyá ọba lájì gbogbo ìwọ tó bá ń pọmọ lọ́mọ tó fẹ́ kọ́mọ tiẹ̀ wà láyé tó dẹ̀ ń pọmọ lọ́mọ ìwọ nìyẹn ọlọ́run nìyẹn. tó bá jẹ́ pé Mohbad ò ní owó tẹ́ pé Mohbad ò ní nǹkankan nígbà mìíràn wọ́n sọ pé DNA test kò but nígbà tó ti di pé oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ fún ọmọ yẹn lèmi ṣe advice ẹ pé kó try Wùmí tó bá ní kó ṣe gbogbo nǹkan smartly kó lè jẹ́ kọ́mọ yẹn sinmi abó fẹ́ kọ́mọ yẹn tún dàgbà sínú problem yẹn ọmọ yẹn mà ti ń gbọ́ ọmọ yẹn á ti máa sọ̀rọ̀ ń sìn o ọmọ yẹn ti pé 2 years á ti máa sọ̀rọ̀ ọmọ tó sì wà ní bébì jẹ́ kí n sọ fún ẹ my mommy I want to tell you this story my mommy told me when my daddy died my mom àwọn bàbá because ọwọ́ ni wọ́n máa ń tẹ̀ ká báyìí wọ́n máa ń tẹ̀ ká láti lọ gbowó báńkì ó bàbá mi tó wà ní báńkì wọ́n ṣe sọ àwọn tó fàdá pẹ̀lú àdá ni àwọn fámìlì bàbá mi yẹn fàdá ya páàlì ni wọ́n yọ àdá sí wọn wọ́n máa sáyìn wọ́n gba owó. ìgbà náà bẹ̀rẹ̀ sí fi àdá yọ ara wọn lẹ́nu my mommy kò ń ṣe yẹn nìkan tó ń tún sọ pé ẹnìkan máa súnmọ́ mi lóko because nílé ọba yẹn wọ́n máa ń ṣúra wọn lóko nílé ọba so wọ́n náà máa sún wọn tí ń ṣàlàyé wọ́n ṣe máa sún wọn lóko níwà bàbá mi lówó jù ló dẹ̀ gbajúmọ̀ wọ́n dà pé kó sọ pé wọ́n fẹ́ ṣú ẹ lóko fún ìwọ gbajúmọ̀ kó fẹ́ ṣú ẹ lóko fún wèrè kan màmá mi ràn lẹ̀wé kò mú nǹkankan kúrò níbẹ̀ kódà wọ́n fẹ́ gbé bẹ́ẹ̀dì olóòpó ni wọ́n ló ń lò ńgbà yẹn tó ń fẹ́ fi sùn tàbí pé tó bá ń lo bẹ́ẹ̀dì olóòpó ńgbà yẹn ẹ̀mẹ́kó lówó ni nígbà yẹn tí àwa tí a sì kéré yẹn tí wọ́n sàn mi ò sọ pé nígbà tó tún di 80s olóòpó ńgbà yẹn tí ó lóun fẹ́ gbé bẹ́ẹ̀dì kò rí ìkọ̀kọ̀ mi kódà kò ráṣọ gan kó díẹ̀díẹ̀ lórí kó he forfeit it he left it. The family share everything. Tí ó bá jogun tí àwọn àtàwọn ará ilé náà tó gbà tá ti wá rí pé
àwọn tá a fẹ́ pa ń gbà yẹn tá a bá dẹyìn ẹ̀nu mi ì lè tọ́ ẹ jẹ má kì í ṣe má jẹ́ ń boast òtítọ́ ti máa ń sọ kò sẹ́ni tó lè sọ nínú wọn nínú gbogbo àwọn ọmọ tó ń fi ogún bàbá mi tọ́ kò sí òtítọ́ tí mo ń sọ ìdá àwọn èèyàn mọ̀ mí tí àwọn kan olórí kan hate mi táwọn kan like mi wọn ò mọ̀ wọ́n gan Ọlọ́run gbọ́ ní gbogbo àwọn tó ṣe iṣẹ́ yẹn kò sí ìtọ́mọ wọn tẹ̀lé òyìnbó ó ti yé tí n bá dẹ̀ rí ogun ní ayé kí gbogbo àwọn ìjà kò mọ̀ yìí kàn pàdé mi lọ́nà kàn ká àwọn owó tí mo ti fi tọrẹ láyé náà àtàwọn mọ́tò kàn ká kan ìmájì ẹ̀ estimate ẹ̀ kàn ṣe ẹ̀ ṣe lára àwọn tó ń fowó bàbá mi tó ń gbà ìmí nínú wọn ò ra mọ́tò rí ìmí nínú wọn kò ra mọ́tò rí mi ilẹ̀ tí ìra mọ́tò tó ti wù mí gan mo tún máa rà torí Ọlọ́run máa tún ṣe ìyẹn mi pé tó bá ti let dó má fi ọpọlọ yàtá gidi ẹ̀ ṣe gbogbo nǹkan torí wọ́n máa rùn lẹ́ni o àwọn tó wà bẹ́ẹ̀ náà tó ti mọ̀ pé o mọ secret wọn tó bá ṣàlàyé wọn ì máa padà pa ìwọ náà ni bẹ́ẹ̀ ni mo sọ káàṣì kọ̀ọ̀kan má bàa jáde àwọn èèyàn tó bá ti ń play gbogbo dirty game bẹ́ẹ̀ tí wọ́n rò pé òun play game wọ́n lò wọ́n pé má sọ sọ̀rọ̀ a wà lẹ́yìn ẹ̀ wọ́n ì máa padà trash ẹni tójú bá tégbé bá re gbé tégbé bá ti re gbé tí gbogbo ẹ̀ báyìí tó ti dáadáa náà ti ẹ̀fọ́ kan sí mọ́ wọ́n kàn sọ pé nǹkan ṣe ìwọ náà so má bu ẹnikẹ́ni bòmí mọ́ra kí n pa ẹni àrùn jẹ́ túnmí láṣì kí n fẹ́ lẹ̀ ni ọmọ ẹ̀yẹn ìwọ náà dẹ̀ sì kéré God can still bless you ẹlòmíì lè wò pé wọ́n tẹ̀ sí tẹ̀gbọ́n kó dẹ̀ ṣe kíni kó wá ṣàánú fún ẹ pé o tiẹ̀ play but o play ló ń play yankee panky mo yẹ ti àwọn tó bá ti ń play dirty game lẹ́yìn o ní passion kankan fún ẹni tí wà tí ẹjọjọ sùn sílé tó kú lójú ẹ báyìí lùkọ bàbá ọmọ mi a ti fi ra wálẹ̀ ó pé 6 years nígbà tó kú yẹn mi up to date kò ṣe pé atabọ́ pàwà láyé pé a máa fẹ́ but kì í ṣe pé mo kàn èèyàn máa ń lásìlẹ̀ tó bá lásìlẹ̀ tó bá kú wá máa but bí nǹkan tó ṣẹlẹ̀ kéèyàn wá kú lójú ẹ̀ kó jẹ́ ọkọ tó lò kó fẹ́ràn ẹ̀ o fẹ́ràn ẹ̀ tó bá fẹ́ràn ẹ̀ you do anything for you èèyàn lè ṣe mistake o ti gbọ́ mo tún sọ ilé ìfún ẹ̀ so Yomi mi ò mọ nǹkan tó náà mú fún tó tún sùn yẹn fún so ẹ̀kọ́ máa divert cases tó bá ti jẹ́ justice ló ń wá Yomi tó bá jẹ́ pé ó sùn ẹ àbí ó kàn lọ sùn ẹ pé kó má dárúkọ òun mọ́ I don't think anything bad about that ṣùgbọ́n tó bá ti jẹ́ pé láti sọ pé kán lè jẹ́wọ́ nínú nǹkan tó gbé dání yẹn náà kán gbé jáde ẹni kọ́lọ́pàá náà kó jẹ́ kó jẹ́wọ́ kò ṣe pé bí kéèsì kan ṣe wà ń bí pé kéèsì pé òun ló gbẹ́jọ́ wá kí ni wọ́n sùn kí ni wọ́n gbé jáde fún àdúrà kéèsì wo ló ń jẹ́ gan kí ni mini kí ni orúkọ kéèsì títí ẹ̀ ṣé slandering àmì ni blackmailing ni ó ṣe fún Yomi ni àbí kí ni wọ́n mú fún sìn àbí threatening of kí ni kò yé mi ṣó ti yé ẹ jẹ́ kó yé wa so nǹkan kan máa pín kéèsì yẹn ti pín kélekèle jù Mohbad kan ló kù náà èèyàn 4 péré ló wà ńbẹ̀ àwọn kan ló support àwọn kan ló organize ẹ̀ tán plan ẹ̀ àwọn tó dẹ̀ lò nìyẹn àwọn 5 Ọlọ́run fi wọ̀n mí ni 4 ọkùnrin àti obìnrin kan láàrin wọn àná obìnrin yẹn nípa Ọlọ́run lédè màrí gbọ́ Tolú bá mi gbé àlùkùránì àti Bible yẹn kò dá my yes is my yes sí my àlùkùránì sí Bible bọ́lọ́run ṣe fi wọ̀n mí ní ìran tí mo rí ni mo sọ ń gbà yẹn àwọn tí mo rí yẹn tí mo rí wọn bó ṣe ń sọ̀rọ̀ yẹn wọ́n sọ fún wọn pé wọn ò gbúdọ̀ sọ̀rọ̀ bó tó obìnrin ló ń coordinate wọn just like bí bọ̀bọ̀ yẹn náà ṣe jáde nígbà yẹn tó sọ pé Wùmí why do you want to throw me alone under the box you want to throw me alone that nǹkan tá a jọ ṣe gbogbo a jọ ṣe kìíní ni that is the meaning of it is prime boy nìyẹn àdúrà náà dẹ̀ dárúkọ pé in tó ṣe prime boy in tó ṣe lọ́wọ́ yẹn in tó pa yẹn náà ni prime boy lòun àti ẹjọ́jọ́ in tó ní kó sọ náà nìyẹn kí ló dé tóun náà máa bá ọ̀rẹ́ ìjà ní patí kí ló fà á tó dẹ̀ ṣe tán ó lóun lọ bá
ọ̀n tó promote wọ́n já wọn sílẹ̀ bẹ́ẹ̀ kò bá wọn padà sílé torí inú bí o why tó bá ti ríran tó bá dẹ̀ ti rí ayé rí tó bá kúkú story fún ẹ ìwọ náà máa mọ̀ pé irọ́ wà nínú gbogbo ọ̀rọ̀ yẹn they are protecting people. Ìyẹn bó ṣe jẹ́ o ẹni tí ò bá lè gbàrú ẹ̀ kó má ṣe jẹ́ kún ẹjọ́ so sójú abẹ́ǹkò Wùmí kò nísinmi ṣé kó máa bọ́ ṣe ṣépè fẹ́ lójoojúmọ́ yẹn náà tó mú ẹ má máa gbọ̀n kiri ṣé kò ṣe é bákan èèyàn sọ fún ẹ pé òun láìkẹ gbogbo woman yẹn ó ní I will marry you for my son I'm living in abroad I will bring you here I will marry you with your son even if the son is not Mohbad son ó máa marry ẹ what else do you want èèyàn máa ń ṣe mistake kò sẹ́ni tí ò lè ṣe mistake láyé kò sí perfect master but àwọn tó play game no play pẹ̀lú ẹ wọ́n fi ayé ẹ gba scores o rò pé wọ́n like àwọn tó rí ẹ tó rò pé wọ́n like ẹ ṣé pé wọ́n like ẹ to that extent wọ́n like ẹ tó bá like ẹ gan kó tẹ̀jẹ́ kó ṣe mistake ní ìsọpọ̀mọ̀ yẹn jẹ́ ẹlòmíì lónìí o tó bá like ẹ nǹkan tó kàn máa ṣe náà gbà náà ni pé wọ́n snatch ẹ pátápátá lọ́wọ́ bọ̀bọ̀ yẹn wọ́n á dẹ̀ fi bọ̀bọ̀ yẹn lẹ̀ ẹni tó bá like ẹ if somebody like you those people you are protecting or I don't know maybe you are protecting somebody those people you are protecting if it's tó bá jẹ́ pórí bẹ́ẹ̀ tó rò pé tó bá like ẹ tó dẹ̀ ní agbára bó ṣe ní wọ́n lágbára yẹn wọ́n já ẹ gbà wọ́n snatch ẹ lọ́wọ́ bọ̀bọ̀ yẹn lọ́wọ́ Mohbad ó ti ọ̀n sáà wọ́n dẹ̀ fi Mohbad lẹ̀ kó máa lọ wọ́n like ẹ wọ́n kàn fàyè ẹ cascos ni anyway ó kéré gan ọmọ 25 ní ẹ báyìí gbà tó ṣẹlẹ̀ yẹn wọ́n ní 23 ní àbí 22 ó ti àbí 23 ó máa pé 25 àbí báwo ni bí àjọ ìgbà tó bá pé mo tètè bímọ kan wá dàbí last born ni ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kọ́mọ mi ṣe kí Ọlọ́run jẹ́ kí kò sí ẹni tó perfect o but Ọlọ́run jẹ́ kọ́mọ wá ṣìṣe ṣètìlẹ́ tó bá láìkẹ́ àwọn tí wọ́n ń protest yẹn jẹ́ kó rí ẹ fapò if they like you wọ́n máa já ẹ gbà a rí àwọn èèyàn tó gbà ìyàwó èèyàn a rí politician tó gbà ìyàwó ọba kan odidi ọba aládé ilẹ̀ Yorùbá ni lára ìgbà yẹn náà ó pẹ̀lú ọkùnrin náà ti kú sí ẹ má jẹ́ àsọ̀rọ̀ mi sọ story owó tí jẹ́ mọ́ èmi náà mi yọmọdé náà ń yọmọ àgbékọ̀rọ̀ lọ sóko ó ti yé àti rí ọba tó gbàyàwó èèyàn nílẹ̀ Yorùbá wọn ò pa ẹni náà tó torí ẹ ọba yẹn náà kó sí yé bẹ́ẹ̀ ọba gán gbàyà politician gbàyàwó ọba míì náà dẹ̀ tún máa ń gbàyàwó politician but mi tí ọba tó gbàyàwó politician ṣá àwọn politician ló máa ń gbàyàwó ọba bí pé kán gó wọn kó wọn jáde kán lọ bá wọn sùn wọ́n ṣe kó wọn wọnú ààfin Ọ̀yọ́ tí wọ́n bà gbogbo lé jẹ́ wọ́n dẹ̀ fi ọjọ́ tí kéwòn máa jáde ní tó máa ṣí rìsọ́ọ̀tì ẹ̀yẹn ọjọ́ ìlà láàfin Ọ̀yọ́ kú wàláì tàláì kéwòn ó ní di deliverance o lọ wá pásọ̀ tó bá gbóná torí ìrọ̀rẹ́ kọ́ là ń sọ sí ṣùgbọ́n ìwọ náà lọ́wọ́ ń bẹ ọgbà mi lè gbàgbé orin tí kéwòn ń kọ́ ń gbà yẹn mo ń sunkún báyìí bíi pé mo mọ family yẹn rí ìgbà tó yá wọ́n ní kó sá fún mi o ṣẹ̀dẹ̀ ti rí bàbá mo bá ṣẹ̀dẹ̀ ti rí pé justice náà tábà dá sí báyìí mo ṣe mi máa dá ìgọ̀rọ̀ yẹn báyìí tó bá yá gan wà lọ sẹ́wọ̀n gbogbo ọmọ yà lọ ẹ̀wọ̀n ìyàwó ẹ̀ á lọ ẹ̀wọ̀n owó ẹ̀ wọ́n tún jókòó tì gbogbo wọn pátá tí wọ́n sì ń pọ́nlé yẹn tó máa ṣe jíǹgù fún wọn gbogbo náà máa dojú ẹ̀ tó bá ti yá wọ́n á máa gbọ́ pé ogun ògòdè ẹ̀mí pí o tó bá yá ọmọ àbẹ̀ sí kọrin fún ẹ wọ́n ní ìwògbà tó gbọmọ tiẹ̀ dé lẹ̀mí ẹ̀ pin wọ́n ní ogun ògòdè ẹ̀mí pí o mo dá kúrò lórí mi ogun ògòdè ẹ̀mí pí o orí mi ká wọ́n ní ká mọ́gò mi kúrò lọ́nà kógo ọmọ tí wọ́n nìkan lè wà lókè wọ́n kàn tán ẹni wọ́n ti lò ẹ́ wọ́n ti fi ẹ́ gbowó wọ́n kò gba ẹsí káwá pẹ́ wọ́n kò gba ikú ti ṣe gbó ó ti gò ní. ó tí mọ àwọn tó wà lórí social media yẹn you don't know anything. ó ti rí bí wọ́n ti ń gbé àrẹ́fẹ́lẹ́bí níta Yorùbá ni ilẹ̀ wa ni wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ jù wọ́n á gbé àrẹ́fẹ́lẹ́bí wọ́n á gbàbí fáláre ó tí mọ̀ wọ́n wá rẹ́rí kàkàkàkàkàkà ṣé nígbà tí ọmọ ẹ bá ti lọ ẹ̀wọ̀n sìn ìyàwó ẹ̀ á lọ àwọn ọmọ ẹ méjì á lọ ìwọ náà tó bá ti yá wọn máa tún ní kúwọ náà lọ wọ́n sì ń bẹ̀rẹ̀ bọ̀ lápò ni o
nígbà tó wà láyé tọmọ ẹ wà láyé tó fúnra rẹ̀ tó lọ ń béèrè fún petition tó ní pé ẹjọ́ ẹgbà wọn ẹ má jọ ń pa wọn o wọ́n pa tán àwọn tó pa wọn wá bẹ̀rẹ̀ sí ń ṣó èké oríṣiríṣi àtàwọn tó yọ kíndìnrín jẹ wọ́n bẹ̀rẹ̀ sí ń fi fake love wọn ẹ wọ́n máa sọ pé ìsí Auto Bola yẹn má lọ sọ́dẹ̀ o tẹ́ ẹ bá wá sọ́dọ̀ mi ọ̀rọ̀ yín máa yanjú ni ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lọ bẹ́yìn wọ́n ti pé ọ̀rọ̀ yín ò lè yanjú tá a bá sọ̀rọ̀ báyìí náà tá a bá sọ̀rọ̀ níjọ́sí kì í ṣe mi o wọn ò ní sí coronavirus fún yín mọ́ ẹ̀ bá lẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Family ṣẹ́rí Auto Bola yẹn be careful everybody hate her o Ọlọ́run love for me because we are saying the truth here we cannot be compromised wọ́n bá fi àjẹwá lórí nǹkan kan àyè máa padà jọrọ ọbẹ̀ òtítọ́ ló máa ń gbé wa lé ló máa dẹ̀ ń gbéyàn lókè tí orílẹ̀-èdè bá dẹ̀ ń ṣe tòótọ́ a sì máa lékè gbogbo ogun àwọn èèyàn á tún máa ń wá pé we want to live in Nigeria look at a lot of people now tó ń kúrò ní abroad wọ́n lọ sí Africa lọ gbé bọ̀ kò sí kan tí mo sì gbé pé kò sí kan tí mo rí pé locate o kó nílùú òyìnbó bí wọ́n ṣe ń locate kúrò nílùú òyìnbó tó ń sọ pé ó fẹ́ lọ locate sí Nigeria mi ì tí rí ẹjẹ́ àṣedé bẹ́ẹ̀ we are blessed but we are just too wicked to keep people nothing you kill like a chicken you kill people like a chicken kí ló dé. ó fẹ́ tú àṣírí bọ̀ tí ẹ̀rù ń bá o Yọ̀mí ní káwọn ọlọ́pàá kò ní nìkan dẹ̀ máa tún fìyà jẹ ìwọ ló sọ pé òun ló sẹ́ndì ó dẹ̀ ní òun ò sẹ́ndì kankan you want to tell me something? Oh Tolúwa ni mí you can cry why tó fi gbàbẹ̀ yẹn you don't want to disturb me God bless you Ọlọ́run apọ̀ ẹ̀yẹ òní yàyàkuyà ayé ò ní bàjẹ́ orí ẹ̀ ò ní gbàbọ̀dé Ọlọ́run á gbé wa lékè ọ̀tá. Yóò ṣe jẹ́ Yọ̀mí pardon tell me nǹkan tí ẹ ń wà ní justice o tó bá jó òun ni ẹ má kàn máa jẹ́ kí kéèsì máa dàrú ẹ ti gbé kúrò níbẹ̀ yẹn sí ẹ máa tún create another case how many cases la fẹ́ rí nínú kéèsì Mohbad simply because people just want to cover up the truth and they give the money ṣé owó Mohbad gbogbo royalty ẹ̀ṣẹ́ ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń fẹ́ ná tán báyìí torí ṣé kìí ṣe owó àbúlẹ̀ fi ń ṣàbúlà lè jù kéèsì yẹn ń pẹ́ jù o Wùmí ọwọ́ ẹ̀dẹ̀ ló wà tó bá máa rí royalty gbà tó dẹ̀ tún máa lọ́kọ wọ́n ṣó rẹ́ lòmíì ó lè ṣe mistake kó jẹ́ pé ó lè ṣe mistake ó máa rí pé tó bá ti sọ tòótọ́ ò ní ọkọ mọ́ irọ́ some people ń gbà tán dé wájú adájọ́ kan òótọ́ tó ń sọ ló gbà wọ́n sílẹ̀ yes òtítọ́ tó ń sọ ló strength part ló jẹ́ kán tẹ́pà justice ṣé ti yé torí tó bá tẹ̀ wá fi ẹ́lẹ̀ tó bá lọ lówó tó gba mọ́tò tí nǹkan kan wá lọ ṣẹlẹ̀ sí ẹ lọ́la tó ń wa mọ́tò lọ tó lọ ní mọ́tò accident God forbid ò ní l'accident lè gbàdúrà ibi fún ẹ o àbí tó ń tẹ̀ wá pín owó fún àbí tó yẹ pé ẹ ṣàfagírí gbà torí pé ilẹ̀ tó máa ṣí lónìí kò sẹ́ni tó mọ̀ ẹ má ẹ jẹ́ ká máa fi tọ́lọ́run síwájú gbogbo ṣe ti yé bẹ́ẹ̀ torí pé tá a bá bọ́mọ dàgbà nígbà bàbá ẹ̀ wà bẹ́ẹ̀ ìyá ò sí bẹ́ẹ̀ tó bá tọ́jú ọmọ yẹn dàgbà kẹ́nìkan kàn wá lugi mọ́ torí pé ó ṣẹ̀ kọ́kàn lugi mọ́ kó torí pé ó ti ṣẹ̀wọ̀n o kò dẹ̀ ṣe pé ó pààyàn kọ́kàn lugi mọ́ kọ́kàn pa ọmọ náà dànù ṣé wọ́n lè gbárù ẹ̀ ọmọ ló wà lọ́wọ́ ẹ̀ yẹn ṣó lè gbárù ẹ̀ ni Ọlọ́run ò ní jẹ́ torí bẹ́ẹ̀ Wùmí ẹ̀mélòó mo tún pè é la ọ̀rọ̀ mọ́lẹ̀ bó bá ṣe jẹ́ gangan ní kí Nàìjíríà dáríjì ẹ̀ ló bá tán wà láìtàláì gbogbo story tó wà nílẹ̀ wọ́n kọ́ ti gbogbo yẹn wá bẹ̀rẹ̀ nínú story Yọ̀mí mo rí epo tí wọ́n dáwó fẹ́ gbà ìwọ náà kọ́kọ́ sá lọ ń gbà yẹn pé wọ́n fẹ́ pa ẹ́ o wọ́n fẹ́ pa ẹ́ gbà yẹn náà ẹ̀rín pa mí ó ló fẹ́ lọ gba refugee ó dẹ̀ tún padà dé wọ́n dẹ̀ fún potential ẹ ṣàjẹ́ kí ẹjọ́ yẹn ti pọ̀ jù kí ló wà ń bẹ̀ kẹ́ẹ̀kan ṣàlàyé kẹ́ẹ̀kan sọ tòótọ́ làwọn ń prolong mọ́tà báyìí ó ga ọ. Anybody mọ̀ pé àwọn èèyàn ṣe kọ́ọ̀tì Nàìjíríà bó jẹ́ nǹkan tó bá ṣàṣẹlẹ̀ ẹ̀kan sọ̀rọ̀ ṣùgbọ́n Yọ̀mí kì í ṣe Mohbad ni wọ́n máa kì í ṣe àwọn ìdílé alọ́ba ni wọ́n máa protect àtàdúrà ni wọ́n máa protect o tí gbogbo àwọn èrìkì lọ bí àwọn Ìjẹ̀bú connection yẹn tó ń jáde nígbà yẹn tó ń Ìjẹ̀bú ni ṣé
ṣé Mohbad ló ń protect àbí ṣé àdúrà ló ń protect tó ní owó à ń gbọ́ o owó ẹ̀ wà lọ́wọ́ Abíọ́lá àwọn mẹ́rin àwọn mẹ́ta ni okay owó ẹ̀ wà lọ́wọ́ wọn torí owó ẹ̀ náà ṣe pa wọ́n okay owó ẹ̀ náà ìrọ̀ àbí because that time they are looking for people to just wọ́n fẹ́ jọmọ lórí mo mọ̀ pé mo tún ti ṣẹ̀yìn lónìí o ẹ̀yin apààyàn ẹ̀yin àfihàn ṣe tutù mo mọ̀ pé tún ti ṣẹ̀yìn yẹn gbé lè wá yẹn gbé wá ọ̀rẹ́ mo tún ti ṣẹ̀yìn o ọṣẹ yìí ó ti yé kì í ṣọṣẹ foríjì bọ́tọ̀ ọṣẹ yìí tó bá fi wẹ̀ orí pé tasperine Kanori lórúkọ ọṣẹ yẹn jẹ́ tó bá ń pa èèyàn tí irọ́ pípa bá ba yí ẹ jẹ́ irọ́ pípa tó ba yí ẹ jẹ́ ó ti yé tó jẹ́ pé wọ́n ń pa ẹ̀ láti sọ tòótọ́ ọ̀rọ̀ fọṣẹ ìwé ó máa ń fọ̀dọ̀ tí àyà ara ló máa fi wẹ̀ òkè ṣe kó máa mú sórí pé tasperine wà bẹ̀rẹ̀ sí ní tasperine inú ẹ̀ ò ní dúdú sórí pé góòlù ló wà mẹ́wàá rí pé tó wà ní ẹ̀gàn wà rí pa tún rí ṣó ti yé ẹyọ ọṣẹ yìí mọ́ ò ń gbọ́ a lè tó bá ti ń fọṣẹ ìwẹ̀ ìdọ̀tí àyẹ̀ á máa ṣí àyẹ̀ tó dúdú yẹn gbogbo nǹkan á bẹ̀rẹ̀ sí ní tasperine tó bá ríran dáadáa gan ojú á bẹ̀rẹ̀ sí ní clear ó ti yé tó bá mọ̀yàn pa tó yẹ pé ẹ̀mí ẹ̀kọ́ máa dédé balẹ̀ ayé ẹ̀ tó ní mọ̀ akọ̀dédé ní kó lọ pààyàn tó bá ti fọṣẹ ìwẹ̀ ẹ̀mí tó ń pa èèyàn asájáde asáwọ̀ gbólú asálọ ohun àpáàdì ajajẹ yín tẹ́ máa ń fi ọmọ tó jẹ́ pé ọmọ wẹ́wẹ̀wẹ́ lẹ́ máa ń wá kí àwọn ọmọ kéékèèké tẹ́ bá míì tẹ́ bá ti pa bàbá ẹ̀ tẹ́ máa tún fáwọn máa wá bẹ̀ ṣe máa pọ̀ ọmọ yẹn ẹ ra ọṣẹ yìí kẹ́ máa fi wẹ̀ ẹ má gbéraga tẹ́ ẹ̀ bá lè ọ̀dà ìdà rẹ̀ tí ẹ kàn ránṣẹ́ kẹ́ni kí ọ tó bọ́lá kì í ṣe ọṣẹ eléyìí ò kọ́ mọ́ o a ti gbàdúrà sí ó ti yé yín tẹ́ bá fi ń wẹ̀ á lift gbogbo ẹ̀rẹ̀kẹ́ yín bó ti ṣe jẹgẹjẹgẹ ó ti yé yín bóyá máa ń like láti gba nǹkan ní nǹkan kẹ́ ẹ gba royalty òní royalty kẹ́ máa pa irọ́ kẹ́ máa ṣe nǹkan burúkú bóyá ìwọ tó mú dúró gbogbo nǹkan ra ọṣẹ yìí kó bẹ̀ sí fi wẹ̀ ìwà burúkú máa bẹ́ẹ̀ ni ìwọ dán wò lóbi ìyá ọkẹrẹ kó jẹ́ ọkàn ló lò wá kọ̀ wá rí sí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ayẹ̀ máa mọ́ báyìí ọwọ́ ẹ̀ máa dẹ̀ funfun Kanori lórúkọ ọṣẹ náà jẹ́ block industry ni Dangote eléyìí extension of Ìtòrì tó bá scope ara ẹ̀ pẹ̀lẹ́lẹ́ tó ti yé ẹ̀rẹ̀kẹ́ ò ní dànù ayẹ́gùn ò ní máa ṣe pàpàpàpà nígbà irọ́ pípa apatẹ́sù ò ní kí ẹ mọ́lẹ̀ ráò ní bó ṣe jẹ́ o ọ̀rọ̀ púpọ̀ òkàgùn tá bá ní àrí má lọ gbé gbogbo nǹkan tó ẹ ti sọ wá ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀ ṣé tí bàbá Mohbad sọ ni ṣé tí ìyá Mohbad sọ ni ó ti yé gbogbo àwọn tó nà náà wọ́n ní wọn ọ̀nà wọn fún wọn ò ṣèdájọ́ fáwọn tó nà ńgbà tó nù ọ̀rẹ́ ẹ̀ náà tó gba lẹ́sẹ̀ náà ìyẹn náà ò jẹ kò tí nǹkan tó ṣe because iṣẹ́ ni iṣẹ́ tá bá rìn ikọ̀ kì í pa ikọ̀ lájẹ́ wọ́n jẹ́ iṣẹ́ ni the answer some call. Wùmí ọwọ́ ẹ̀ ló wà o ẹni tó bá ti bí mo sílẹ̀ kò kí ń dúró o ti yé because Ọlọ́run lè wá jẹ́ kọ́ ọmọ tiẹ̀ náà kó ṣe dáadáa gan kó wá ṣe dáadáa ju ti Mohbad lọ káwọn èèyàn wá fẹ́ máa target ẹ̀ o ti yé so torí ọmọ yẹn tó bá ti jẹ́ wọ̀ ló ní ọmọ yẹn tó jẹ́ pé wọ̀ ló bí o ìbájẹ́ sí Syria tó jẹ́ pé wọ̀ ló lóyún ló bí o do the needful ṣe necessary thing. Gbogbo tẹ́ẹ̀sì tó gba gbogbo owó àwọn tó sanwó náà lórí social media náà kò dùn wọ́n lára àwọn apààyàn àtàwọn tó pa wọn yẹn wọ́n sanwó síbẹ̀ wọn ò béèrè pé where is the clinical oncologist where is the clinical oncologist where is the clinical wọn ò sọ gbogbo ẹ̀ they don't bother the only thing they just want the case to just die down and the money kuma
of the royalty. To bá gbọ́ pé Agarapion, wọ́n tún wá gbé Agarapion, all the necessary. Agarapion, all the necessary. Ẹ tún bẹ̀ wọ́n kẹ́rí kan ṣùrùbò mi kọ́ gbógun tì mí. Gbogbo ẹni bá bẹ̀yàn tì ní pé kó gbógun tì mí nínú system Ọlọ́run ogun ọ̀run tó burú jáì á ṣùrùbò ẹni tó wàá gbé ogun tì ẹ́, ogun á gbé ẹ̀mí. Àdàbí tó pé ní tí mo sọ yìí. Àdàbí tí n bá gbowó lórí ọ̀rọ̀ Mohbad rẹ̀. Àdàbí tí n bá Mohbad tún. Àdàbí tí n bá mọ̀ nígbà tó wà láyé. Àdàbí tí màá ṣe tó tọ̀rọ̀ ni mo sọ. Àdàbí tí màá ṣe kí orílẹ̀-èdè lè dáa. Kọ́ yé fọmọ ṣètùtù, kọ́ yé pa ọmọ lọ́mọ dànù ni mo sọ. Ẹ bá di ogun mọ́ mi. I no care. Ẹ bá fìyà jẹ mí jù báyìí lọ. Ọlọ́run ò ní fìyà jẹ mí when it is time. Ẹ bá lè hate mi, Ọlọ́run love mi. Bíbélì ní ká má jókòó sága àwọn ẹlẹ́ṣẹ̀ ká má darapọ̀ mọ́ àwọn èèyàn búburú. Àparọ́. Mo lè lot of voice note ń bí o. But a lo voice note kọ̀ọ̀kan. Ní táwọn èèyàn ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwa fẹ́ mú jáde tó dẹ̀ jẹ́ pé àbí ẹ fẹ́ sọ pé TVC kéré nú ayé. TVC mà ló gbé kámẹ́rà sójú ọmọ bọ̀bọ̀ prime yẹn. Wunmi wanted to throw me under the bus. Actually, nobody, the police never, call on me. And I never, they now said they wanted sorry at the end of everything. He wanted to throw me. What happened? Can you tell the whole world what happened exactly? And he explained to the camera, to the whole world, Arriba Ikoro. Wọ́n wá ní pé wọn ò jà mọ́. Eléyìí wọn kò sí jà mọ́. Òun àtẹnìkan ló jà mí sọ pé jà yẹn ló pa. Bọ̀ kí ló máa kọ̀ máa fàjà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá báyìí náà ní òun àtẹ̀gbọ́n èèyàn ọ̀rẹ́ yẹn wọ́n máa ń jà dáadáa tó pé wọ́n máa nọra wọn. Wọ́n máa ń jà nínú ilé wọn máa ń sẹpá gidi tó máa ń fún ó máa ń pọ̀ pé in fact ní ọjọ́ kan ti fún ní ẹ̀ṣẹ̀ láyà rẹ̀. Tó jẹ́ pé òun sọ pé kó má gbá òun láyà mọ́. Bàbá Mohbad fúnra rẹ̀ ló sọ pé bọ̀tọ̀ ọmọ yẹn pé wọ́n jọ máa ń ṣeré pé ẹ̀gbọ́n ta pé ọ̀rẹ́ ni wọ́n pé they are close. Ó ti accept gbogbo loss ẹ̀ nígbà yẹn. Ọ̀ǹtì tójú ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ká. You understand me? Tó dẹ̀ rí pé owó wà ńbẹ̀, owó náà wà ńbẹ̀. Anyway, ṣá máa fi lè ṣe lọ. Ẹ bá gbàgbé o. Kì í ṣe Wùmí ni gbogbo, kì í ṣe ọmọ yẹn kọ́ ni gbogbo wọn protect o. But tọ́n bá mú àwọn ọmọ yẹn sìn, wọ́n máa ní kán fi wọ́n lẹ̀ so wọn ò ní ṣe kéèsì mọ́. Ó ti yé bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọmọ tó ń pè ní àdúrà yẹn, ó fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀. So kò wá lè sọ tó ló ti wà nù mọ̀lẹ́, ó wá fẹ́ gbé fún yàn kan bá àwọn fi sísẹ́mù tu nǹkan tó ṣe nìyẹn. Tó fi ní ẹnìkan ló sọ so that kò ní kú. Àti pé wọ́n ti promise wọn ní máa go after òun náà bí wọ́n ṣe go after ìgbẹ́ yìí. That's not tọ́mọ yẹn ṣe ni. So ó mọ̀ it's a plan work. So Yomi mi ò mọ ìyà tó tún fẹ́ fi jẹ àdúrà kó kàn tẹ́pà justice là ń wá. Bódẹ̀ jóun náà ló pa. Báwo ló ṣe máa jóun ló pa Mohbad? Tó bá jóun ló pa Mohbad ṣó máa send the voice yẹn sí ni. Kí lẹ máa tún mu fún? Ipò send the voice note jáde. Kí lẹ máa lọ mu fún pé òun ló pa Mohbad tó bá send the voice. Ó ṣe mistake ó wá send ẹ̀ jáde pé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀. Ẹ wá lẹ ń wá yẹn. Ẹ jọ̀ọ́ o, ẹ bẹ̀rù Ọlọ́run o. Anyway, Yomi kúṣẹ́ náà ó ṣe dáadáa. But gbogbo nǹkan tó yìn sọ pé you are trying to support some people, you have collected money, o ti compromise. I don't want to believe it. Ṣé ti yé mi tí ìfẹ́ believe it. Tó bá compromise ó fẹ́ jẹ́ loser nìyẹn. Ṣé ti yé bẹ́ẹ̀? Ṣé ti yé? Bye for now. Ọ̀rọ̀ wà o. Ṣùgbọ́n eléyìí nìkan mo fẹ́ sọ.